okay, let me give any space. Ìkọ̀kọ̀ ló máa ṣẹlẹ̀. Because inú ọ̀rẹ́ dẹ̀ ni. Ẹni tó bá jọ ọ̀rẹ́ tẹ́lẹ̀ ẹ̀ lè jà. Ọ̀rọ̀ lédè gbogbo tó wà lè ṣẹlẹ̀ ayé yìí ó máa ṣẹ́tù o. Wọ́n ní kò mọ yín pàtì ẹ nínú ẹ o. Àárẹ̀ ẹ̀ máa sọ pé irọ́ Olúọmọ bọ̀ street love because the good way they do. Because the boy fi Olúọmọ rẹ̀ Òṣòdì tó. For your case o, kò sẹ́lómi kí ló ti tẹ́lẹ̀ ṣe pé Olúọmọ. Ẹ mọ olórin tó gbé torí Olúọmọ lẹ́yìn wá kí Òṣòdì fún wa. Ó ń gbé wa jáde. Ọmọ èèyàn rí wa ọmọ gbogbo èèyàn ló ní ìkùdìẹ̀kùdìẹ̀ tiẹ̀ náà Olúọmọ náà ti rí sí àwọn Òṣòdì ara dúró tán ọmọ Òṣòdì séboko kò sẹ́ni tí ò dá ó lè jẹ́jọ́ èbù kò sẹ́ni tí ò dá ó lè jẹ́jọ́ èbúrú. ṣẹlẹ̀ rí ẹ̀yàn ọmọ Òṣòdì ṣe rí pé ó ṣe díẹ̀ tí mo ti sùn bá wa sọ nípa àrùn kan báyìí. Let's clear the air. Ó ti dé stage pé ta máa mọ̀ pé Olúọmọ nation Sego nation Sego nation is not what we think it is o. Sego nation is a body on its own. But now lára ọkọ tí a rí ìsìn à ń rí pé Koko Zaria àgọ̀gọ̀ fúnra wọn alone Koko Zaria nation wọn náà wà. Ṣẹ́rí jẹ́ clear ọ̀rọ̀ kan fún yẹn ọmọ Òṣòdì ọmọ Òṣòdì ṣe ń bí ní Olúọmọ wọn bẹ sọ lé nìyí because mo kéré lóòótọ́ náà ọmọdé ni mí o but nínú Òṣòdì yìí àti nínú ìbàjẹ́ ọmọ Òṣòdì yìí àwọn náà jẹ́ díẹ̀ pákòpákò ṣá so mo tún wá ní ipa níbi pé I'm social bí mo jẹ́ ọmọ Òṣòdì mo jẹ́ ọmọ Àfúnúkù bọ́ọ̀ ọmọ Òṣòdì tọ́yẹ̀ máa bá wọn bínú pé òkè o Sego nation Olúọmọ nation bóyá ìṣẹ̀lẹ̀ Òṣòdì bẹ́ẹ̀ náà lè ṣe àmọ́ Àfúnúkù náà. So bí wọ́n weakness tó Òṣòdì mo ṣe weakness tó Àfúnúkù náà ọkọ bẹ́ẹ̀ mo jẹ́ ọmọ Òṣòdì nìkan ọ̀rọ̀ ẹ̀ ó ní mi máa rí mo máa rọ̀ tó kú bí opponent ni àbíkọ́ tí point tí mo ń sọ ẹ̀ mo fẹ́ get kẹ́ grab ẹ̀ ṣẹlẹ̀ rí ẹ̀yin tó kù tí ẹ̀ ń ṣọmọ Òṣòdì tí bá sọ̀rọ̀ Olúọmọ àbí ọ̀rọ̀ union mi ò fẹ́ kẹ́ rí bí ẹni pé mò ń sọ pé gbogbo union general rí pé kò sẹ́ni tó dá tán Olúọmọ náà kùdìẹ̀kùdìẹ̀ tiwọn náà ìyẹn nínú iṣẹ́ union yẹn bọ̀ ní ẹni láti ṣe kùtẹ̀ dídòdò nínú Òṣòdì yìí náà Olúọmọ náà kùdìẹ̀kùdìẹ̀ tiwọn náà òun lè dàbí ẹni pé àwọn kan ìgbà tọ́wọ́ ìṣẹ̀lẹ̀ wọ́n tètè choose as in wọ́n tètè wà don't discriminate Olúọmọ easily. Let me give you the reason ni wípé ọmọ Òṣòdì kan táìmù tí Olúọmọ àti Koko Zaria close tí ọwọ́ ìpáwà gangan ọmọ Òṣòdì kan wọ̀ rí nǹkan kan jẹ nígbà this ẹ̀gbọ́n Koko Zaria yìí ló tún máa ń rí street ọ̀rẹ́ lómi láti mi tó Olúọmọ then ọmọ Òṣòdì bínú wípé àwọn adájọ́ ọmọ ìlú àárín nǹkan kan jẹ ọ̀wọ́n aráàta ẹlẹ́jọ́ wà bẹ́ẹ̀ ó ti ẹgbẹ́ ìbọ̀dì náà mọ̀lú lẹ́bọ̀dì náà pé aráàta ẹlẹ́jọ́ wà bẹ́ẹ̀ ìyẹn lọ́mọ Òṣòdì bínú sí fún Olúọmọ pé wá wo ìjọ́sọ̀ táwa arrive sí yẹn sí Koko Zaria tó wà pẹ̀lú wọn ń gbà yẹn ló wá sọ fáwọn àti wípé Olúọmọ ò dáa báwo lè ṣe rí sí so ó wá easy láti discriminate ẹni tó pé ìwọ ló ọmọ òkè Olúọmọ dá Koko Zaria náà wọn náà kéré náà nínú history nínú iṣẹ́ union náà but tábà rẹ̀ ní bàlá ọ̀là kì í yá ṣẹ̀rí tẹ́yà tẹ́yà bá jọ jọ rẹ̀ èèyàn gbogbo ọ̀hún tẹ́jọ́ látàrí lẹ́nì gbogbo ọ̀yà kí n fi ọkọ ya àti Sàámú Adédoyin kí n fi ọ̀hún ṣe explain fún yín ṣé mo tọ́sí wọn máa bá bọ̀ wọ́n máa sọ story ara wọn pé eléyìí ìgbà tó ń struggle mo ṣe báyìí fún ìgbà tó ń ṣe báyìí mo ṣe báyìí fún ìkọ́ tó wà láàrin àti Olúọmọ ni ó normal but then àìrọ̀ o ẹ má sọ yẹn fún wa tẹ bá ń ṣiṣẹ́ ìwé rẹ̀ ló ń gbàdúrà pé tó bá ń ṣe kó fàlùbà ní kàsí but you benefited from ọwọ́ ọmọ Òṣòdì bínú wípé Olúọmọ ń ná síta péjọ lọ ń náwó nǹkan tó ọmọ Òṣòdì Olúọmọ dà o ọmọ ìyẹn ní ká má sọ àwọn àlọ́ yẹn ká má sọ gbogbo nǹkan yẹn pé Olúọmọ àwọn àlọ́ yẹn ká má sọ àtàwọn kọ̀ọ̀kan àtàwọn ọmọ Òṣòdì tó kù kò tọ́ sẹ́yìn lẹ́nu ẹ tó bá ṣe dàda káàkiri o ẹ lè lọ náwó fún ọkọ náà bá stress ó náwó fún ọkàn ó ríra mọ́tò àìmọye nǹkan tó lọ́mọ ṣe ló dá nínú Òṣòdì yìí náà for instance irú èmi yìí sìn kárí pé okay mo ti benefit láti Olúọmọ but imagine ọmọ Òṣòdì you go like that person because
the good thing wey dey do wey dey see ó lè má yẹ ti kàn wọ́n directly but ẹni tó bá ṣe dáadáa ẹ kí Oshodi Day for instance òun nìkan kọ́ ló ṣàgbàtẹ̀wé ẹ̀ náà àwọn èèyàn pọ̀ but in Oshodi olúọmọ ní face Oshodi for now ó lè má dá sí wa nílé o ẹ má get me wrong o àwọn èèyàn aláwọ̀ pọ̀ l'Oshodi o ṣé ẹ̀rí bíjẹ́ tó wà lókè ìṣá èmi ní sẹ́tọ̀ àjàgbébọn bọ́ọ̀yì o but ó yá nínú àwọn àjàgbébọn bọ́ọ̀yì àtolúọmọ ọ̀hún ló tún popularize Oshodi jù ọmọ yẹn ṣe tí wọ́n dàbí Wizkid àti Fẹlá ni wọ́n bí Wizkid wé Fẹlá lé impact Wizkid gbé ó dẹ̀ gbé lọ fà bọ́ọ̀ olúọmọ ṣe yí l'Oshodi ní people dey Oshodi even wọn kẹ̀dú ẹ̀rọ they don make a lot of history kí ló yára kí n fọwọ́ kẹ̀dú ṣe example fún yín ọmọ náà ibù kẹ̀dú tó jẹ́ local government chairman sí ní ayé àwọn dáàdì mi àwọn Mowushango àwọn Bomboy àwọn sẹ́ẹ̀tì wọn yẹn àwọn orí tọ́nà tájù àkó and so on and so forth àwọn bọ́ǹkì gbogbo àwọn aláyé yẹn okay then láti pàṣẹ mọ́mì kẹ́ndù lọ́ọ́ ṣe jẹ́ àtúnlùṣe tọ́jú tíkẹ́tà ọlọ́jà tọ́jú ó wà legalize ó máa já tíkẹ́tì tó bá dọ́jà ọjà débẹ̀ lọ tajà wájú lẹ́yìn ìṣẹ́ tó máa bá ẹ̀ bọ́ tó bá ti dọ́jà ẹ̀ tó bá tó ṣòdì ó máa já tíkẹ́tì ìrọ̀lá owó ẹ̀ lọ́bí money táyà lọ́bí ṣe everything tó dáa orí ẹni tó bá ṣe dáadáa ẹ máa sọ but for now tó kọ́ ní kàn sí olúọmọ ló good now ó jẹ́ nǹkan ìbànújẹ́ fún ọmọ Oshodi pé ó yá ẹ wo àwọn tẹ́jọ́ ń náwó ẹ wo nísìnyí olúọmọ tuntun wá yàtọ̀ sọ ọmọ Oshodi because ó wá hàn wípé gbogbo ìgbà ẹ̀gàn tó ẹ̀gbọ́n máa ń complain pé kó sára máa ń restrict wọn láì jẹ́ kí wọ́n rí olúọmọ ìsìn ọ̀rọ̀ ẹ máa show ẹ wá bó olúọmọ ṣe free nísìnyí olúọmọ ṣe wọ́n rí àwọn shortcomings yẹn tí bá sọ̀rọ̀ union nínú Oshodi union la fi ń live as in union of our lifestyle because most of them are uncles gbogbo wọn tí mo sọ uncles mi ní gbogbo wọn àti gbogbo lárí àtolúọmọ ṣé ń gbọ́ mi yé ọ̀rọ̀ lé ní o tí mo sọ fún yín o so ẹ̀yin other unions ẹ̀yin náà nìkan tó máa tẹ̀lé sọ nípa iṣẹ́ mo sọ ti iṣẹ́ mo sọ tí inú ìlú Oshodi táwa Oshodi Day last 2024 family wa ló jẹ Miss Oshodi Day she won a car she won a lottery she won a visa she won some benefits kò ṣe power o bọ́ ẹ ń jẹ́ láti tipẹ́tipẹ́ nìyẹn àìmọye wọn tó ń lọ Mẹ́kà nígbà tá a olúọmọ ni bẹ́ẹ̀ náà lọ́wọ́ kọ́ wọn máa sọ pé olúọmọ aláìyàn òṣù aláìyàn gbogbo ìwà nìyẹn bọ́ kò ṣe bẹ́ẹ̀ jẹ́ pé ẹjọ́ wà ńgbà yẹn ni fídíò kó láì tí mo pín nìyẹn mo ṣe ni máa láìkẹ́ lọ wò ọmọ ilé ayé yìí ó lọ fún àgbọn ọ̀hún now ìkọ́ tó yẹ kí n máa sọ̀rọ̀ ni pé àwọn ọmọ kéékèèké our new generation wọ́n ti tẹ́kọ̀ọ́ ìpásọ̀ àdìbí pé ó ti dìkan tó ń fi para wọn l'Oshodi yìí o which Sego nation is not even our problem táà tẹ̀ mọ̀ pé ọ̀dọ̀ níbi tí problem wà ṣé ilé ayé àwọn àmàjà àwọn máa wà olóòmù àti kẹ́ndù they were once friends. Oh, Mama and Coco Zoria, I mean.